ẹ kálẹ̀ gbogbo ọmọ káàrọ̀ òjìrè kálẹ̀. Wọ́n ní bí iwájú ò bá ṣe é lọ ẹ̀yìn á ṣe é padà sí àbí òun náà ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń sìn ó já sórí pé ìlú tá à ń pè ní ìlú amúnisìn tá à ń pè ní Nàìjíríà ìlú amúnisìn gbáà ni wọ́n dẹ̀ fẹ́ kó wa sóko ẹrú pátápátá ó wá kù sí ọwọ́ àwa ọmọ káàrọ̀ òjìrè ká sọwọ́pọ̀ ká gba òmìnira wa. Ẹ jẹ́ má gbàgbé o àwọn tó bá ti ń lórúkọ OGTV fake ni wọ́n lọ́wọ́ sí o tẹ́ ẹ bá ti rí èmi àbí Lady B àbí ọmọọba lórí ètò àbí alàgbà Sam lórí ètò kẹ́ mọ̀ pé irọ́ ló bá dé o ní kankan ṣe pẹ̀lú wọn rárá o a tún ṣe ìkéde pàtàkì yẹn ó ṣe pàtàkì OGTV ara wa dúró lórí òtítọ́. Nǹkan tá a fẹ́ sọ sìn ó jẹ́ sórí ọ̀rọ̀ àwọn bàbá wa Awólọ́wọ̀ wọ́n ṣe iṣẹ́ ribiribi tí wọ́n ṣe fún gbogbo wa tí púpọ̀ nú wa a lè má ṣàlàyé mọ̀ àgàgà àwọn ọmọ wa a wá fẹ́ fi àsìkò yìí ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn wọn káfí rántí iṣẹ́ ńlá tí wọ́n ṣe kalẹ̀ à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa náà kí Ọlọ́run máa túbọ̀ kẹ́ wọn ní ọ̀run tán wà pa Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kí Ọlọ́run fi ọ̀run kẹ́ àwọn bàbá wa náà so iṣẹ́ tí wọ́n ṣe pàtàkì jùlọ tán fún wa oríṣiríṣi ilé ìwòsàn ọ̀fẹ́ ilé ìwé ọ̀fẹ́ First Television ní Africa Cocoa House àwọn mẹ́rin yẹn mo kàn dárúkọ mẹ́rin fẹ́ẹ́rẹ́ nínú àwọn iṣẹ́ tán ṣe ribiribi wọ́n dẹ̀ ṣe wọ́n ṣiṣẹ́ gidi wọn láti gbé pé àǹfààní wà fún gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè kódà fún gbogbo ìlú àmọ́ àwọn kan àwọn aríjẹnu màdàrú wọn kọ́wọ́ bọ̀rọ̀ ó ti yé wa àwa fẹ́ dá dúró náà ni mo kàn fẹ́ fìyàn hàn wá jẹ́ kí n mú àwòrán kan jáde ó lè jẹ́ èdè Gẹ̀ẹ́sì torí mo kàn fẹ́ fi hàn wá ohun tí bàbá tí wọ́n ṣe mo ń bọ̀ máa fi léyìn hàn wá òun dànù ẹ má bínú mo máa wá jáde ń sìn o tí mi ò bá rí mú jáde màá ṣe báyìí mo kàn fẹ́ fi hàn wá ni ní èdè Gẹ̀ẹ́sì ni o àmọ́ màá ṣàgbìyànjú ẹ fún mi ń ṣẹ́jú kan mo ní pé kí n sáré torí gbogbo tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan yẹn ó kàn tiẹ̀ ẹ mọ̀ ó jẹ́ kí n ṣáà ní mo bí ṣe lè ṣàlàyé ẹ̀ ṣe mọ̀ kí nǹkan bá yàn pọ̀ ewo tún lè léyìí o so ń bọ̀ o ok tá a bá wà nǹkan gbà mí á dẹ̀ ṣe àkànṣe wọn ẹlò á dẹ̀ tún dákẹ́ bọ́ mo mọ ibi tó wà mo kàn máa wá jáde náà nínú ẹ ṣáà fún mi ìṣẹ́jú kan mo ń bọ̀ kí lélẹ́yìn náà ok jẹ́ kí n wá bí máa wá jáde níbi kan sìn. So nípa iṣẹ́ ibi tí wọ́n ṣe lórí western region àwọn náà ṣe iléeṣẹ́ àwòrán lákọ̀ọ́kọ́ ní gbogbo ilẹ̀ Áfíríkà ó dẹ̀ ṣe pàtàkì káwọn èèyàn wa kan gbọ́ ọ̀rọ̀ yẹn torí ẹ̀ mo fẹ́ mú yẹn jáde lálẹ́ ẹ jẹ́ kí n sáré ṣe ètò ẹ̀ mo ń bọ̀ mo rí níbi kan sìn mo dẹ̀ máa mú jáde má bínú ó kàn déédéé ṣe ẹ ṣáà fún mi sùúrù ẹ má bínú a tún máa jáde náà mi mọ tó ń ṣẹlẹ̀ bọ́tà máa wádìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí pé ká má lè lọ láì lórí Odùduwà TV rédíò bọ́tà a ṣiṣẹ́ yẹn a ṣe é ṣe fún wa ṣá ẹ ṣáà mú sùúrù so ẹ jẹ́ ń ṣe báyìí náà kí n wò bóyá mo ti rí ohun rẹ̀ ok ohun kan yẹn ẹ má bínú mo kọ́kọ́ rò pé òun nìyẹn òun kọ́ bọ́ ni wọ́n á fi sí báyìí ẹ má bínú o gbàmí tẹ́yìn bá wá nǹkan á kàn dédé ṣe bákan ok ẹ jẹ́ kí n tún ṣe báyìí ṣáà fún mi ìṣẹ́jú kan mo ti fẹ́rẹ̀ rí kíní ọ̀hún ó kàn tó ń dédé ó kàn tó ń ṣe mẹ́yìn ẹ̀ ní kò ṣe nǹkan kan a gbé jáde ń sìn ṣe báyìí náà ẹ máa rí tó máa jáde ń sìn ẹ má bínú mo lò tẹ́lẹ̀ bọ́ mi mọ́ tí ó wá ṣẹlẹ̀ ń sìn yeah ok
so ẹ máa rí tó máa jáde ń sìn ẹ má bínú mi mọ tó ṣẹlẹ̀ bọ̀ tó dáa kí mo ti yanjú ẹ̀ ń sìn. Now mo fẹ́ kẹrí eléyìí ní ká tó tẹ̀síwájú ẹ má bínú. Now n tí mo fẹ́ kẹrí gangan ní ṣẹ́rí àwọn náà ṣe iléeṣẹ́ ilé àwòrán TV ní 31st of October 1959 ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ náà so mo kàn fẹ́ ká kọ́kọ́ fìyẹn tó wa létí náà nínú mo fẹ́ kẹ́ gbọ́ kẹrí dáadáa fúnra iṣẹ́ rí iṣẹ́ tí àwọn bàbá ṣe fún wa ara iṣẹ́ ribiribi tí wọ́n ṣe làmúkalẹ̀ ẹ gbàgbé ọ̀rọ̀ tẹ́lẹ̀ àti mẹ́nubà yẹn but ẹ ṣáà mọ̀ pé fake ó wà ń tà so òun lélẹ̀ yẹn rí pé 31st of October 1959 òun dẹ̀ ni a máa fi hàn yẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú ká wá gbọ́ nǹkan wọ́n sọ ń bẹ̀ yẹn torí ó dáa kí a rántí iṣẹ́ ribiribi tí àwọn bàbá wa ṣe láti mú ìrọ̀rùn wá fún gbogbo ọmọ káàrọ̀ òjìrè irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà la máa láti gbé yẹ̀wò la máa gbé ṣe ní láti gba lè ṣe òmìnira wa ní fún ilẹ̀ Yorùbá tàjọ dáwọ́lé lápapọ̀ wa kò ní síwá kò ní rẹ̀wà sùúrù náà ló máa gbà a máa ṣiṣẹ́ yẹn náà a ní ètò àgbékalẹ̀ wa ó gbọ́dọ̀ mọ̀nàdóko ń sìn àti ṣe pé àwọn èèyàn ti gbọ́n pa ìwọ́de àwọn kan bẹ́ẹ̀ ń sìn àgbékalẹ̀ wa pé structure yẹn bó ṣe máa wáyé òun ni ó kàn sìn mo dẹ̀ fẹ́ ká rántí gbogbo bí wọ́n ti ṣe ẹ̀rọ ti Cocoa House a máa mẹ́nuba yẹn náà kà mọ́ kì í ṣe sìn mo kàn fẹ́ ká wọlé náà jẹ́ ká wọlé. The opening of the Western Nigeria television service was a great occasion, not only because it was the first of its kind in the whole of Africa, but also because of the prodigious efforts which had gone into making it possible in so short a space of time, only 3 months. It was a proud moment for Mr. Ikoli and the other directors of Western Nigeria Radio Vision when they arrived at Western Hall with many other distinguished people. The ceremony itself was televised, reaching viewers in Ibadan, Lagos, Abeokuta, and many other places within range of the Mapo and Abafon transmitters. Wọ́n ní àwọn èèyàn wò láti Èkó, Ìbàdàn, Abẹ́òkúta pẹ̀lú transmitter wọn. Àkọ́kọ́ ní gbogbo Áfíríkà ẹ rí pé nǹkan iyì ni nǹkan tí àwọn bàbá wa tán gbé kalẹ̀ tán ṣe fún wa. Àwọn òun ní Nàìjíríà wa gbé lù sí tí wọ́n fẹ́ sọ pé bóyá kò sí níbẹ̀ irú ìtàn báyìí ló yẹ káwọn ọmọ wa máa mọ̀ ẹ jẹ́ ká pín ètò ìbàbá ṣe ń rí ẹ ṣeun. Among the guests on this occasion was His Excellency the Governor of Western Nigeria, Sir John Rankin. Television will bring many benefits to the region. Entertainment will come to outlying areas, and there will be regular schools programs. Ẹ jọ̀ọ́ ẹ má bínú nǹkan kan wá sí mi lọ́kàn sí ní ọjọ́ Sátidé tó kọjá sí ọjọ́ ìsinmi àbí ẹni ìwújọ́ Sátidé tó kọjá wọ́n ṣe ètò kan wọ́n sọ̀rọ̀ nípa kọ̀mpútà irú nǹkan báyìí a nílò ní èdè wa àwọn keyboard tó máa ní èdè wa lórí ẹ̀ ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo àwọn ọmọ wa tó ń ṣe àwọn kan IT kan bẹ̀rẹ̀ sí ní gbé irú nǹkan bẹ́ẹ̀ ṣe ó ṣe pàtàkì ká lè máa kọ́ èdè wa ní èdè ká máa sọ ká ní keyboard tó máa jẹ́ èdè wa kí àwa náà ká bẹ̀rẹ̀ sí ní ká bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè wa ká máa sọ gbogbo ọ̀rọ̀ wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ká máa sọ kó jẹ́ pé èdè wa ni ẹni tó bá ti gbé èdè wa wọn lè bá wa lè bá wọn ṣe òwò irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ àsọ wọn pé rárá o láti kọ́ èdè wa torí nǹkan tó ṣe sáwa nìyẹn lórí ilẹ̀ tiwa àsìkò tó ń sìn káwa náà káwa bẹ̀ tá a bá ní keyboard ká bẹ̀ sí ń sọ èdè wa ní gbogbo gbà ẹ rí i pé ìyẹn náà jẹ́ kí òmìnira wa kó túbọ̀ múnádóko kó gbóná dáadáa wà wọn nílé torí wọn ò ní mọ̀ tá à ń sọ àwọn ọmọ láti lọ kọ́kọ́ èdè wa ó dẹ̀ máa lójú àwọn tá a máa jẹ́ kó wá tá a bá fẹ́ kàn wọlé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tọ́rọ̀ mi yẹ yín ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí nǹkan iṣẹ́ ibi tí bàbá wa ṣe ẹ jẹ́ ká. Sir John was introduced to members of the Radio Vision service and without doubt he congratulated them on achieving so much so soon. Wọ́n ní wọ́n ṣe iṣẹ́ yìí láàrin oṣù mẹ́ta. For Chief Anthony Anaharo, who was accompanied by his wife, it was a particularly important occasion.
wọ́n ní wọ́n gbé ilé iṣẹ́ amóhùnmáwòrán yẹn wọ́n gbé kalẹ̀ láàrin oṣù mẹ́ta ẹ rí i pé iṣẹ́ ń ribiribi iṣẹ́ ńlá ni àwọn bàbá wa late pa our chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ iṣẹ́ ribiribi ni wọ́n ṣe irú nǹkan báyìí ni kí àwọn ọmọ wa mọ̀ kí ó lè dé mú orí àwọn ọmọ wa wú káwọn náà tún lè ṣe nǹkan tó dálẹ̀ fún àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́jọ́ iwájú ṣọ́rọ̀ mi yé yín ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣeun. For he includes in his portfolio responsibility for the information service. His Excellency the Governor General and Lady Robertson also attended the ceremony, which was so full of significance not only for Nigeria but for Africa as a whole. To open a new scheme, the Premier, Chief Obafemi Awolowo. His wife was with him. The region which he leads had pioneered public television. Wọ́n ní àwọn ọ̀nà ìwọ̀n tó ń wọlé sí yẹn àwọn bàbá wa láwọn wọlé yẹn pẹ̀lú ìyàwó wọn àwọn náà kọ́kọ́ ṣe àmọ́ fún ní gbogbo ilẹ̀ Áfíríkà ṣé wọ́n yẹ yín kódà wọ́n ní France gan wọn ò ní France àbí Norway ìkànnà méjì wọn ò ní káwa tó ní wọn ò ní káwa àwa ní síwájú wọn ẹ rí pé nǹkan ńlá ni. It was a moment of pride and congratulations as he met the distinguished guests and the people who will direct the service which can do so much to spread news, education and amusement throughout the territory and beyond. Chief Anahoro opened the proceedings. Your Excellencies, ladies and gentlemen, on behalf of the government of Western Nigeria, I welcome all of you to the official opening of the television service in this region. Today is a great day in the history of this region, and I think also in the history of the development of television and broadcasting services on this continent. And I'd like to thank you all very much for coming here this evening to join us in this official opening. I call on His Excellency the Governor General, Sir James Robertson, to say the opening remarks. Èmi ò ní ẹ jẹ́ kó máa tẹ̀síwájú ká kàn máa sọ̀rọ̀ torí mi ò fẹ́ gbọ́ ohun àwọn amúnisìn mi ò fẹ́ gbóhùn wọn lórí ọ̀rọ̀ wa èmi fẹ́ ká kọjú síbi táwa ń lọ àwọn amúnisìn ló ń sọ̀rọ̀ ló ń sọ kátikati tiwọn àwa mọ ibi táwa ń lọ ẹni tó jókòó sí apá ọ̀tún bí mo ṣe ń wo àwòrán yìí ẹni tó jókòó sí apá ọ̀tún àwọn ni bàbá wa àwọn ni mo fẹ́ tó máa ti dìde máa fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ wọn ẹni tó wà níbi tó sọ̀rọ̀ ń sìn àwọn ló ṣe bí adarí fún gbogbo ìlú amúnisìn yẹn àdẹ̀fẹ́ gbọ́rọ̀ ẹ̀ torí ọ̀rọ̀ wọn àwọn lọ́kọ́ wa sínú gbùdé tá a wà yìí tàbí wọn ṣe ń wo ọ̀rọ̀ yẹn ṣe nínú mi ò dẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan lọ́dọ̀ wọn ẹ jẹ́ kí a kọjú sí ká fetí sí nǹkan tí bàbá wa sọ ìyẹn ló ṣe pàtàkì jùlọ tí ẹ bá ti kí àwọn bàbá wa wọ́n ti fẹ́ gbé wọ́n fẹ́ dìde màá jẹ́ kí màá yí ohun yẹn sókè ẹ lè gbọ́ wọn lọ́wọ́ tá a wà yìí o a fẹ́ gbọ́ nǹkan kan lọ́wọ́ àwọn amúnisìn ẹ wá wò hàn bàbá ọlọ́mọ àjèjì sìn yẹn máa wò náà. Chief Awolowo spoke next. Your Excellencies, Your Highnesses, ladies and gentlemen, few events in my life have given me so much pleasure as to come before you tonight to open formally the first television network in Africa. Western Nigeria television is already being emulated by other parts of this country as wọ́n ní pé ilé iṣẹ́ amóhùnmáwòrán yìí àwọn tó kù ní ilẹ̀ tó ń pè ní Nàìjíríà àwọn náà ti ń wo báwọn náà ṣe máa gbé tiwọn kalẹ̀ torí àwa láti àkọ́kọ́ kódà ní gbogbo Áfíríkà náà gbogbo àwọn náà wò pé àsìkò tó káwọn náà gbé tiwọn lẹ̀ kẹ́ máa wo iṣẹ́ ńlá tí àwọn bàbá wa kí Ọlọ́run fọ̀rùn kẹ́ wọn pa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kẹ́ máa wo iṣẹ́ ńlá tí wọ́n ṣe ẹ rí i pé wọ́n dẹ̀ ṣe kí ni ẹ̀ ń gbàtà dá dúró ni o ńgbàtà sọwọ́pọ̀ mọ́ àwọn arábí kí ló wá ṣẹlẹ̀ wọ́n sọ wá dẹrú lórí rẹ̀ tiwa ǹjẹ́ Ọlọ́run má jẹ́ ká rí àpàdà sẹ́yìn àpàdà sí burúkú iwájú làwọn fẹ́ máa lọ òmìnira ní kókó lọ́wọ́ tàwa yìí ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣeun. well
well as in a number of other African states. I know that you will all gain much from this great medium of mass information and instruction. Wọ́n ní gbogbo ala máa ní àǹfààní nínú kíni ilé-iṣẹ́ amóhùnmáwòrán yìí tí ó máa pèsè àwọn ìròyìn fún wa tí ó máa wúlò ní ìgbésí ayé wa. Mo kàn ń túmọ̀ ẹ̀ ní Yorùbá fẹ́rẹ́fẹ́rẹ́ ẹ má bínú tí ò bá mu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ má bínú tí ò bá fi bẹ́ẹ̀ bá mu bọ́n ṣe sọ àmọ́ n kàn ṣáà fi ṣe ìtumọ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ lórí nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣeun. It is a powerful influence for good. Wọ́n ní amóhùnmáwòrán yìí ó jẹ́ nǹkan tó dáa ni fún nǹkan tó dáa fún nǹkan tí ó máa mú lọ síwájú wa. And I am confident that in due course it will assist in making our great country even greater. Wọ́n lè sọ pé kíní amóhùnmáwòrán yìí á jẹ́ kí ìlú wa kó túbọ̀ jẹ́ ìlú tó ní iyì sí kó á dẹ̀ tún máa ní iyì sí láìpẹ́ yìí nínú ọ̀rọ̀ tó sọ. Very soon, we and our partners will introduce commercial radio to Nigeria. Wọ́n ní pé àwọn máa tún gbé rédíò amóhùn wọ́n máa gbé wá sí ìlú amúnisìn yẹn tó ń pè ní Nàìjíríà. Ẹ rí i pé àwọn bàbá wa wọ́n ti ń ro nǹkan síwájú wọ́n ti ń ro bí ọjọ́ la ṣe máa dá fún àwa ọmọ tán à ń bọ̀ lẹ́yìn. N ta fẹ́ nìyẹn o nínú Yorùbá Nation. Ọ̀rọ̀ lágbájá sọ ti bí lágbájá sọ tọ̀hún ìyẹn ò kò gbé lọ síwájú wá fún wa o. N tí mo fẹ́ fàyọ náà ọ̀rọ̀ yẹn nìyẹn. Ẹ jẹ́ ká wo gẹ́gẹ́ bí àwọn bàbá bọ́ ṣe ṣe àwọn nǹkan iyì àwọn nǹkan ribiribi àwọn nǹkan látàn ṣe ká dẹ̀ gbé ìgbésẹ̀ yẹn òun náà ni mo fẹ́ mẹ́nubà tó ṣe pàtàkì tí mo fẹ́ fàyọ náà ọ̀rọ̀ tàlẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣeun. And we have made careful plans that this medium too will be used for your benefit. With these few remarks. Wọ́n ní pé àwọn ti ṣe ètò láti rí i pé ilé-iṣẹ́ amóhùnmáwòrán yìí á jẹ́ nǹkan àǹfààní fún gbogbo àwa ọmọ ti ilẹ̀ Western Region tí wọ́n ṣe fún. I have great pleasure in formally launching Western Nigeria television first in Africa. I ask you all to rejoice with my colleagues and me on this memorable occasion. Wọ́n ní kí gbogbo àwọn tó wà níjókòó pé wọ́n kàn darapọ̀ mọ́ àwọn kan jó ẹjọ́ ayọ̀ pẹ̀lú inú dídùn pé àwọn alájẹ́ àkọ́kọ́ ta kọ́kọ́ sí ilé-iṣẹ́ amóhùnmáwòrán ẹ má bínú ó ti rẹ̀ mí ilẹ̀ ti ṣú ẹ má bínú amóhùnmáwòrán ó ti bá mu ẹ má bínú ẹ rí i pé mo gbìyànjú díẹ̀ ẹ ṣeun. And to grasp with both hands the full advantages which this modern miracle offers. After the ceremonies in Western Hall, the guests went to Television House in Agodi, where wọ́n wá lọ sí ibi tí Western House wà ní Agodi because mi mọ̀ má bínú. a commemorative plaque was to be unveiled. The visitors' book received its first signatures. A £250,000 building had been erected in less than 4 months. Wọ́n ní pé ilé-iṣẹ́ yẹn mílíọ̀nù lọ́nà mẹ́rin mílíọ̀nù ní ìdá mẹ́rin mílíọ̀nù pound lọ́ fi kọ́ ilé yẹn ìyẹn £250,000 lọ́ fi kọ́ ilé yẹn láàrin oṣù mẹ́rin. Ẹ rí i pé nǹkan ńlá ni ẹ jẹ́ ká kí àwọn bàbá wa kí wọ́n o kí Ọlọ́run fi ọ̀run kẹ́ran wọn o àwọn ọmọ wa irú àwọn ọ̀tàn báyìí lára ti máa sọ fáwọn èèyàn wa àwọn ọmọ wa kán lè mọ iṣẹ́ ńlá tí bàbá wa ṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ṣeun. A tribute, said the station manager, to the enthusiasm of the 300 Nigerians engaged in the work. Kẹ́tí máa wò náà wọ́n tún lo àwọn ọgọ́rùn-ún mẹ́ta
wọ́n lu àwọn ọmọ Ile Kaaro Ojiire wọ́n gbà wọ́n síṣẹ́ láti fi kọ́ ilé yẹn wọ́n dẹ̀ ṣe pẹ̀lú ayọ̀ àwọn ọmọ Yorùbá tó ń kọ́ ilé yẹn wọ́n ṣe pẹ̀lú ayọ̀ ni kẹ́ máa wo nǹkan tí àwọn bàbá wọn pèsè iṣẹ́ wọ́n pèsè ilé ìwòsàn ẹ wò ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò ẹ bá wa pín kí a fi rántí ẹ̀ ń ta jẹ́ ẹ jẹ́ ká wò ẹ ṣeun. ẹ rí i pé inú dídùn àti ìyàwó wọn ṣe rí àwọn bàbá late pa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pẹ̀lú ìyàwó wọn wọ́n rìn wọ́n yan fanda ni pé inú wọn dùn pé àkọ́kọ́ irú nǹkan báyìí ló yẹ káwa náà káwọn ọmọ wọn máa wò pé kí la lè ṣe fáwọn èèyàn wa mo dẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ kan níbi ọ̀rọ̀ bí wọ́n ti gbé ìdí tí wọ́n ṣe tí ilé ìwé ṣe nǹkan tó ṣe pàtàkì lọ́kàn wọn a máa mẹ́nu bà ọ̀rọ̀ yẹn nínú ètò mi tá a máa gbé kalẹ̀ láìpẹ́ ẹ máa retí ẹ̀. Chief Awolowo made a short speech before unveiling the plaque, which in years to come will be a reminder of a historic occasion. A great new service had been inaugurated, an achievement summed up in the station's proud call. Àwọn náà ṣí ilé iṣẹ́ yẹn o. Àwọn náà ṣí ilé iṣẹ́ yẹn. Sign WNTV first in Africa. Ṣẹ́rí àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà Western Region TV àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà. Nǹkan yìí ni o ẹ jẹ́ ká rán àwọn ọmọ létí ẹ jẹ́ ká rán àwọn ọmọ létí iṣẹ́ ńlá tí àwọn bàbá wa ṣe late pa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwa náà dé a lè wá fìyẹn ṣe foundation ìbẹ̀rẹ̀ nǹkan táwa náà lè gbé sílẹ̀ fáwọn èèyàn wa pé ẹ wá o nǹkan báyìí làwọn bàbá wa ṣe o ẹ jẹ́ káwa náà wá tẹ̀síwájú káwa náà wá tún wá ṣe nǹkan ribiribi fún Ile Kaaro Ojiire mo kàn ní ká fi yẹn ṣe ọ̀rọ̀ náà ni ká fi ro ká fi jíròrò láàrin ara wa ó ṣe pàtàkì. So mo kàn ní ká fi yẹn hàn wá náà ni so ẹ rí i pé àwọn bàbá wa iṣẹ́ ńlá náà ṣe o a dẹ̀ kí wọn so mo kàn fẹ́ fi yẹn hàn wá náà ni pé kó lè yé wa pé tí bàbá ṣe àwọn náà ṣí TV station àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà lẹ́ẹ̀kan sí mo dẹ̀ tún rọ gbogbo àwọn ọmọ wa náà tí wọ́n wo ètò yìí tẹ̀yin tẹ́ bá jẹ́ expert nínú tẹ́ jẹ́ ògbóǹtarìgì nínú iṣẹ́ ká máa lo àwọn ike yìí máa fi tẹ orúkọ wa ike tí wọ́n fi ṣe ká lè ṣiṣẹ́ lórí ẹ̀ kó lè máa tẹ orúkọ wa kó máa tẹ èdè wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣerú àwọn ke yẹn kó yẹ pé wọ́n lè tábà a máa fi tẹ èdè wa ká dẹ̀ máa ṣe ń sọ lẹ́nu a máa tẹ nínú lórí ike yẹn sọ́dọ̀ mi yẹn ike mo fẹ́ pé oríṣi yẹn ibi tí mò ń lọ mi fẹ́ máa gbìyànjú àti máa lo èdè wa so ẹ ti mọ̀ torí ike náà fi ń ṣe gbogbo kìíní ike náà máa fi ń kọ orúkọ náà máa fi kọ àwọn yábídì yẹn sí lédè wọn àwọn afẹ́ kọ́ lédè tiwa lórí ike yẹn káwa náà ká máa kọ èdè wa bá ṣe ń sọ sọ́dọ̀ mi yẹn ẹ wò àárín jù báyìí lọ a máa tún padà wá lórí ètò mo kàn ní ká mú eléyìí ká fi tó wa létí pé ká fi ṣe ìrántí àwọn nǹkan ńláńlá látàṣe ní gbogbo ilẹ̀ Áfíríkà ilẹ̀ wa ló kọ́kọ́ ní Amohun Maworan iṣẹ́ tí àwọn bàbá wa pa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kí Ọlọ́run fọ̀run kẹ́ wọn tí wọ́n ṣe nìyẹn o ẹ jẹ́ ká fìyẹn ṣe àwòkọ́ṣe ìgbésẹ̀ tá a máa gbé lápapọ̀ wa igi kan ọ̀dà ṣe gbó wọ́n ṣe kínní lápapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n wà nínú ìjọba pẹ̀lú wọn ni torí náà ẹ jẹ́ ká wò bá ṣe máa ṣe kínní àsìkò tó àtúntò ti dé báyìí ẹ ṣeun kò jù báyìí lọ a tún padà wá ẹ jọ̀ọ́ bá subscribe sórí Odùduwà TV radio lórí YouTube àti Citizen AY náà torí Citizen AY yẹn èdè Gẹ̀ẹ́sì la máa sọ ń bẹ̀ fún àwọn ará wa ní ilẹ̀ Ìgbò àtàwọn Middle Belt àmọ́ tí Odùduwà TV radio a fẹ́ kó jẹ́ Yorùbá ká gbìyànjú àti máa sọ Yorùbá yẹn sọ̀rọ̀ mi yẹn gẹ́gẹ́ bó ṣe máa ń sọ wọ́n bí mi sílẹ̀ wa sí orílẹ̀-èdè Kaaro Ojiire àmọ́ wọ́n bí Kaaro Ojiire sínú tèmi torí wọ́n bí mi sókè òkun ni bóde inú mi dẹ̀ dùn pé mo gbìyànjú àwọn màmá bàbá tèmi lọ́ọ́ kọ́ mi ní èdè tí mo ṣe ń sọ yìí dídí ìgbà tí mo ṣe wà yìí títí tí mo ṣe wà yìí mo ṣe mọ èdè wa kódà mo ti kúrò nílé ńsìn ó ti lé ní 20 ọdún àmọ́ mo ṣe rántí èdè wa mo dẹ̀ ń gbìyànjú àti máa sọ mo dẹ̀ tún fẹ́ máa kọ́ àwọn ọmọ wa náà díẹ̀díẹ̀ àmọ́ ẹ mọ̀ bó ṣe jẹ́ aṣáà ń gbìyànjú àdúpẹ́ káṣáà máa dúpẹ́ náà ni kò ní síwá kò ní rẹwà òmìnira àtẹ̀wà lọ́wọ́ ẹ jẹ́ ká sọwọ́pọ̀ ká débẹ̀
ọ̀rọ̀ tí iṣẹ́ tí àwọn bàbá wa ṣe ká fi ṣe nǹkan tó máa wúwa lórí káwa náà ká tún lè ṣe jù báyìí lọ fáwọn ọmọ wa òun náà ni ẹ ṣeun adúpẹ́ ó dìgbà kan náà Citizen wa ló ń kí yín láti Odùduwà TV Radio ẹ bá a pín ètò yìí ẹ subscribe sórí Odùduwà TV Radio 2 àti Citizen AY ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun dàbọ̀.